ayé ń bẹ èèyàn wà ọmọ ẹ̀dá dámọ̀ ṣọ́ra ṣe torí ayé le. ìlú kan ni mo wà, ìlú tí mo sọ yìí alágbára ń bẹ ń bẹ, ṣùgbọ́n tí wọ́n bá sọ fún ẹ pé kò sáyé má bá wọn sọ bẹ́ẹ̀ o. ayé ń bẹ èèyàn sì wà, ènìyàn abìdí yànyàn. mojúbà o, mojúbà ẹ̀yin àgbààgbà tẹ̀ ń bẹ lótùúfẹ̀, mojúbà gbogbo ẹ̀yin akọ́nilọ́gbọ́n torí èèkánná ọwọ́ ò ní jẹ́ kẹ́kùn lè họra dé egun. ayé ẹ mọ́kàndí àìmọ̀sí sí mi, ẹ jẹ́ máa ṣe ní gbogbo ìgbà. ẹ jẹ́ kí n mọ tèmi ṣe o torí irú ọmọ tiẹ̀ sí lọ́bẹ̀. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí náà jẹ́ àmọ̀páyé wà àbí tí ọkùnrin bá gba wájú aṣáájú ẹ̀ kọjá tóbìnrin wá ń sọ fún pé òun ni kó lọ ṣe báyìí tọkùnrin sì ń gbọ̀n bí wèrè bọ̀ báyìí á fẹ́ mọ̀páyé wà àbí sà. so ìgbàgbọ́ wa jẹ́ àmọ̀ pé Al-Qur'ani ní ìtakò nìzáhà wàtàkù dúnìyà, ẹ bẹ̀rù obìnrin kẹ́ sì bẹ̀rù ayé. Ta ló ayé, ta ló obìnrin? bàbá ẹ bẹ̀rù obìnrin bẹ́ẹ̀ sì wà. tí àwa bàbá tí ẹ ṣe wà yìí à ń sọ̀rọ̀ nípa àṣẹṣe lẹ́ẹ̀kan. tí awo bá wà tó jáwọ́ ògbóni yóò sọnù lé pé olóògbóni lòun àbí. bẹ́ẹ̀ni. táwo bá wà tó bá já RF yóò sọ pé RF lòun. tó bá yẹ wà tó já gẹmọ ni yóò sọ pé gẹmọ lòun. ṣé ẹ ti rí awo àjẹrí ni? rárá o. bó la ṣe wá ní bẹ̀rù awo tá à ń jọ sùn tí a rí rí. tí ń sùn tì. o tá a sì fojú kàn rí. so abẹ̀rù ayé o. ṣé ẹ mọ olóyè Sunday Igboho? ọmọ ìlú mi ni, èèyàn ò kì í bá olórí burúkú rìn pọ̀. so bí a bá mọra lójú mo mọ ilé bàbá ẹ̀ mo sì mọ. ọmọ bíbí ìlú wo ni? ọmọ ìlú Ìgbòho ni. Ìgbòho náà lẹ́yìn náà. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ kí oríkì Ìgbòho, mo sábà pé Ìgbòho mọ̀ rẹ ni. ẹ kí oríkì Ìgbòho. ó mọ̀ rẹ kò mọ̀ tá alágbàdo òde gègèlè lókòdó sànyà. sànyà òde ni láàrin ìdí omi kó sí ni lẹ́nu. òkúta mẹ́ta òde Ìgbòho, ìkànnì mọ́ rọra, ìkànnì pẹ̀lẹ́pẹ̀lẹ́, ìkànnì gbà tó mọ̀ ní mi wá dìgbò. Sàlámù àlékún. bàbá ibo ni Ìgbòho wà nípínlẹ̀ Ọ̀yọ́ tá a bá ti kúrò lọ́yọ́? Ọ̀yọ́ north. Ọ̀yọ́ north ni tó bá yẹ pé Ọ̀yọ́ Aláàfin la gbà kọjá Ṣakí ká tó dé Ìgbòho. tá a bá ti kúrò láwẹ́. ẹ ṣe tó bá ṣe pé Ìgbẹ́tì la gbà á kọjá Ìgbẹ́tì síwájú ká tó dé Ìgbòho. ayé nígbọ̀nà kìí ṣe lọ mọ́. rárá àgbà kìí ṣe. àbá ti ń jáde lọ́nà tó tó Ògbómọ̀ṣọ́ wáyé a lọ direct àwọn náà kìí ṣe wáyà báyìí tí Ìgbòho lọ straight. ṣálágbára èèyàn lẹ́yìn náà. ṣálágbára lẹ́yìn náà. mọ̀ pọ̀ Ọlọ́run la lágbára o. Ọlọ́run la lágbára. torí ìgbà tí mo délùú yìí wọn àtọ́ka abo mi fún mi wọ́n ní ẹ máa bọ̀ lọ́dọ̀ yín bí. mo mà dáre. aláì ọlọ́kadà tó gbé mi wá rè mo ní kò ní lọ níṣẹ́. ọmọ kékeré lèmi ò dáre. wọn tọ́ka ẹni tí mo kúkú bi léèrè bóyá panel ní ṣe o iṣẹ́ wo ní ṣe bóyá àwọn mẹ́kò ní o bóyá akẹ́rẹ́ wáyà ní o. mo ní ẹ dákun mo nílò àwọn tó jẹ́ oníṣègùn tó gbóná hánhán tàbí àfáà tó gbóná dáadáa tó mọ̀ nípa tewétegbò nílùú yìí. ó ní ẹnìkan ṣoṣo tó mọ̀ ní àlàyé Ìgbòho. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. ṣe rí bí mo ṣe rí yín náà gan ṣe mọ̀ pé tí mo bá ní ẹbọ lẹ́rù yín máa bẹ̀rù àti kọ́kọ́ embrace yín àbí. ṣùgbọ́n tí ò jẹ́ kí ẹ̀rù ó bà mí ni pé kò sí ẹbọ lẹ́rù mi. gbogbo inú yàrá méjèèjì bí mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní kò síbi téèyàn wọ̀ ń bẹ. mi ò sì lóòsà kan tá a gbé síbẹ̀ tá a sọ pé kí ni. mi ò wá ní àṣepamọ́ kan tó lè mọ mú mi bẹ̀rù pé àbẹ́nìkan ń wá mi. so tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá wá ń sọ pé alágbára àbí ògùn tó jẹ́ kí n kan lè down direct ni pé èmi la kọ̀wé oníṣègùn bíi lónìí àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la ọlọ́mọ ìpawá o. ẹ sì lọ́gàá ń bí ṣe é sì lọ́gàá tó jẹ́ atọ́jọ́gà fún yín nínú akọ̀wé àbí tó jẹ́ chairman. tó jẹ́ chairman oníṣègùn. chairman oníṣègùn wà ní Lípànù. ń bọ̀ lè Lípànù wa. ń wájú báyìí. ó jìnnà sí bíbá. 3 miles náà ni. 3 miles ni. o
irú ìṣègùn wo làwọn yẹn ń ṣe? ìṣègùn tá à ń ṣe iná làwọn àáfà làwọn náà àwọn náà kéwú àgbàlagbà ni wọn ṣùgbọ́n àfi ti kéwù yẹn ṣe. wọn kàn ń ṣèṣègùn proper. babaláwo ni wọ́n. rárá báyìí babaláwo ó yàtọ̀. mo mọ̀. mo ń sọ fẹ́nìkan lọ́jọ́ kan tá a bá fẹ́ classify aláwo ta ní herbalist kì í ṣe herbalist ní babaláwo. diviner ní babaláwo jẹ́. herbalist is somebody that is using leaf and root. àbísà. so diviner ni wọ́n ń pè ní babaláwo. babaláwo tó wà nù wà bóyá ló lè ju 2 sí 3 lọ. ṣùgbọ́n ara oníṣègùn ni wọ́n. ṣùgbọ́n bàbá tẹ́ ń sọ oníṣègùn pọ̀nbélé ni. oníṣègùn ni wọ́n. ṣó náà dáa. àwọn wọn good. ẹ fọwọ́ wọn sọ̀yà. tí wọ́n bá ní mú bàbá ẹ wá nígbà tí bàbá tèmi ò ti sí mọ́ bàbá tó kù fún mi. irọ́ lẹ mọ̀ pa. ẹni tó bá bàbá ẹni lò gbà láti kékeré téèyàn fi dàgbà tí bàbá sì nítọ̀ ò ní o mọ́ gbẹ́sẹ̀ kọjá ẹ o ẹjọ́ mọ́ bẹ o tèmi náà sì gbẹ́sẹ̀ kọjá ẹ láti. a jẹ́ wípé ẹ gbà fún bàbá yẹn. pẹ̀lú ògo Ọlọ́run. pẹ̀lú ògo Ọlọ́run. bẹ́ẹ̀ ṣe gbà fún bàbá yín náà lẹ ṣe gbà fún. pẹ̀lú ògo Ọlọ́run. ọba bàbá yín ló gbà. láti bẹ̀rẹ̀ dópin. kì í sọ méke. àgbàlagbà ni. ọmọ bàbá yín tán. pátápátá even tí n bá mọ̀ nípa bàbá mi tí n bá fẹ́ béèrè ọ̀dọ̀ ẹ máa ti béèrè. ayé pé tẹ bá rí bàbá tẹ́ ń sọ ẹ dọ̀bálẹ̀ fún ni kì í ṣe pé ẹ gbìn gbàdo. láíláí kò gbọ́dọ̀ wá níwájú. báyìí tún ṣe tó nínú iṣẹ́ tẹ gbé lọ́wọ́ yìí. irọ́ orí ò lè pé kẹ́ mọ̀ mọ́ fò. àwọn ni bàbá àwa tẹ̀lé wọn ni. ṣùgbọ́n ó wù mí kí n dọ̀dọ̀ wọn ṣùgbọ́n kò ní jó ni. ìdí tí òfin ní jó ni wípé ilẹ̀ ti ṣú. bẹ́ẹ̀ni. ọ̀nà tèmi sì jìn. ìlú wo lẹ ti wá sà? Mọdákẹ́kẹ́ ni. Mọdákẹ́kẹ́ wa ń bẹ. ọmọ ogun tẹ̀lé lápọ̀ráyè wa ń bí ni. ọ̀nà tèmi jìn. kí n tó gbé kí n tó rìn kí n tó gbà ọ̀nà Iléṣà lọ kí n tó ṣe gbogbo ilé ó ti máa ṣú. bẹ́ẹ̀ni sà. tá a bá sì wọ aago tá a wà yìí a rí i pé aago 5 àbọ̀ ti fẹ́ lù ìyẹn ìrọ̀lẹ́ ní Nàìjíríà. mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà jákèjádò gbogbo àgbáláyé bí mo ṣe máa ń ṣe nìyẹn mo máa ń káàkiri ni ìgbà míì àmọ́ wà mí ìmẹ́ni tí mo fẹ́ lọ́ọ́ bá ṣùgbọ́n mo máa ń sọ kinní kan orí gbé mi pàdé aláwo oore wa táwọn kan bá ní kò sọ níṣègùn wípé kò sí ewé kò ségbò níbi tí wọ́n rìn mọ́ ni ṣùgbọ́n ó dá mi lójú ṣùgbọ́n mo ti rí ń sìn bàbá mo fẹ́ lè sọ pé 95% àwọn èèyàn náà mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà. ó dájú tààrà. torí ẹmọ kan tó wá yà mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo wo ìlẹ̀kẹ̀ Ifá lọ́wọ́ ọmọ pásítọ̀ kan ó kó sọ́wọ́ mo wá ní ogbó atọ́ o ọwọ́ arẹ́rìn òun kọ́ bẹ́ẹ̀ mo ní ogbó atọ́ ó yí ẹsẹ̀ tó ẹ̀kọ́ dá mi lóhùn pé ogbó ẹdán nílé bì tàbí kò náà sọ fún mi pé ogbó atọ́ o kò mọ̀ túmọ̀ ẹ̀ mo wá pè é. ó tiẹ̀ lè mọ̀ túmọ̀ ẹ̀ kó skip ẹ̀. kò tiẹ̀ mọ́ ni mo wá pè é mo ní kí lóore tí ò fi dá mi lóhùn ó lóhùn ọmọ oníṣùgbò ńlá ìkí ẹ̀ ṣé ti rí pé ìṣẹ̀ṣe ti ń gbayé lọ ìṣẹ̀ṣe ń gbayé ẹ̀rù ń ba pásítọ̀ ìdá mẹ́wàá ò lè pé mọ́ ẹ rí bẹ́ẹ̀ àbí bàbá dúdú ni bàbá wa o aṣọ funfun wà lára wa o bó ṣe wà lọ́rùn yín ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn sóhun nìyí ọmọ awo ayé ò fẹ́ ká rẹ̀ rù ká sọ torí Jésù ò lè dé mọ́ Ifá ń gbayé ẹ̀rù ń ba pásítọ̀ ìdá mẹ́wàá ò lè pé mọ́. tẹ́ bá gbọ́ bàbá kíní kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ringtone fóònù mi ìṣẹ̀ṣe láwọn máa ṣe o ìṣẹ̀ṣe láwọn máa ṣe ni mo fi ṣe ringtone ìkan nínú àwọn fóònù mi yẹn mẹ́nu mọ́tò mo wà nínú ṣọ́ọ̀ṣì ó kàn ring out ni èmi wá fẹ́ sáré kíní kan kí n sáré pa bàlàbàlàbàlà pásítọ̀ ni ẹ mọ̀ pa àwọn náà láìkí ẹ ibi tẹ́ ti rí wípé ìṣẹ̀ṣe yẹn ti ń gbayé lọ́nu bàbá mo fẹ́ kí ẹ bá mi sọ ní kúnkún ẹ̀yin àáfàá gan mọ̀ pé ẹni pé mo ti sọ níbẹ̀rẹ̀ abala kan dára wa láàmú ẹni àáfàá kan rá mo ní àáfàá tó bá rá ìṣẹ́nu kùrà lọ́hùn ló ti rí rírá gàrí tíra ló múra gàrí tíra gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ káfà tó rá o kí pásítọ̀ kan á ní pásítọ̀ kan wọ́n yìnbọn olùkọ́ rẹ̀ onígàrí tíra nú ni o ẹni pásítọ̀ kan bá ṣe jí gbé báyìí wọ́n rán sáládà kọ̀ọ̀ràn wọ́n wá lẹ́jẹ̀ Jésù
àgàrí tíra wà ńbẹ̀ o. ó ti wà ń bẹ̀ dé. bàbá ẹ bá ń sọ̀rọ̀ fáwọn èèyàn kí wọ́n má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa torí bó tilẹ̀ wù ká lo òkè ká lo odò ká jẹra wa mọ́lẹ̀ tó ìṣẹ̀ṣe wo sì wà ńbẹ̀ o. bẹ́ẹ̀ ni ẹ bá ń sọ. Kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa tí a bá ń sọ nípa kí n la gbàgbọ́. mo ń láti lálejò kan ó tó bí ọdún 6 báyìí méje wọ́n mú wá fún mi láti ọ̀nà Warri ń bì. ìgbà tí mo wá wo kí ni tó ní ó ti dàgbà tó lóbìnrin Ọlọ́run wàá jẹ́ olóbìnrin lẹ́ẹ̀dẹ̀ àfi kó máa wá arúgbó ká. àwa ṣá mú ọkàn mú kún èjì àwa ṣàyẹ̀wò wọ́n ní kó lọ bọ òòṣà kan tí wọ́n ń pè ní à ń lògbà. òrìṣà kan wà tó ń pè ní à ń lògbà. mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu àgbàǹjọ́ náà. ìgbà tí mo ń wá sùn díẹ̀ mo wá rí òòṣà yẹn ó kàn jáde ńlẹ̀ bí ìgbà tí èṣù jáde ńlẹ̀ ní eléyìí ṣèṣù. wọ́n á pe ọ̀rẹ́ mi kan mo pe ẹnìyẹn ń bó nílùú yín ó ní Ìbàdàn. òòṣà yìí mo ní bákan ok mo ní láti wá pe ọ̀rẹ́ mi kan Ìbàdàn dákun mo rí òòṣà kan ó rí báyìí ó rí báyìí ó rí báyìí ó rí báyìí ó ní kí n jóun ó dé ọ̀dọ̀ olúwawo ó bá lọ olúwawo ní báwo mo ṣe rí mo ní báyìí olóòṣà yẹn wọlé ńbàdàn ni mo níbo ó ní sáìdì Ìwó ròdù yẹn ní oko ibi tí òòṣà yìí wà ó ní tá a bá ti kúrò ní gate ó láàrin bíi máìlì 3 ó ní accident ò lè ṣe ó mọ̀ ṣẹ̀bẹ̀lẹ̀ dì sí èyí tí sì máa ń mú ẹ̀jẹ̀ dáadáa. níbẹ̀ nìbàdàn. ó ní à ń lògbà nù mo ní à ń lògbà ó ní à ń lògbà lọ pé lọ́ọ́ fi dà lálẹ́. àbá àfáàlì mi ó yẹ kẹ́nìyẹn ó lọ tu òòṣà yìí mo ní màá ràn sí i wọn á ní kó lọ bá bàbá yẹn kan lọ bọ òòṣà yẹn lọ ẹ̀ pé kì í sọ̀nà àfáànù ṣùgbọ́n egbò tọ̀ràn nù. egbò tọ̀ràn. wọ́n dá padà síbẹ̀ nù. ìwà àmọ̀ bó padà ṣe é o kò padà ṣe é o ó ti dáa fún o kò dáa fún ààlẹ̀ ìwọ̀n ẹ̀sẹ̀. ẹ tiẹ̀ mọ̀ kẹ́tí kan àmọ́ yà mí lẹ́nu. pásítọ̀ òun gan ti mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ wà. àfà tẹ bá kàn rí ẹ tákàn wé kí ní bàǹbà sórí tákàn ṣe gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ wà. àṣà ìlú kan náà gbé sí náà ń lò ní tiwọn ìṣẹ̀ṣe ní ìṣẹ̀ṣe ò sì ní parun nílẹ̀ káàró òjìrì wa nílẹ̀ káàró òjìrì tá a wà ìlú tá a wà yìí bàbá inú mi dùn ayọ̀ mi kún torí pé mi ò wọnú ìlú èrí ìgbà àkọ́kọ́ mi rèé nílùú yìí mo sì mọ̀ wípé mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà nílùú yìí o torí ewúrẹ́ ilé tó bá wọlé tí ọba kágò ló dẹ̀ra àmùsùn àgbọ̀tán lé tó bá wọlé tí ọba kágò yóò dẹ̀ra àmùpàléyà mo kí gbogbo ẹ̀yin o torí èèyàn kì í bẹ́ẹ̀ bá wọnú ìlú kan bẹ́ẹ̀ bá wọnú ilé kan bá lè bẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ kí elégbèjì àdó bẹ́ẹ̀ bá wọnú ìlú kan téèyàn bá kíyàn kábíyèsí ibẹ̀ kéèyàn má gbàgbé àti kí elégbèjì àdó elégbèjì ọ̀bẹ mo kí kábíyèsí nílùú yìí torí ara pápá láàmú abẹ́tu ibi gìjàgìjà láàmú abẹ́kùn òjòjò oníṣòwò kọ́mọ lè nájà tiẹ̀ yọmọ dà bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn olóògùn tí ń bẹ nílùú yìí mo kí gbogbo ẹ̀yin ìyá ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágbogbo dẹ torí mọ̀mọ̀ kan bẹ́ẹ̀ nílùú yìí mo kí yín o ẹ jẹ́ mọ̀ ṣe o torí irú ọmọ tiẹ̀ ṣe lọ́bẹ̀ ògìrì ọmọ tiẹ̀ ṣe lọ́bẹ̀ tó sì ń sọ̀rọ̀. o mi ò tí ì rírí ìwé àwọn èèyàn ń sọ pé ó wà. definitely tí ní gbàgbọ́ lé lórí lẹ́yìn ò tí ì lajú rí. ṣe pé tí n bá tí ì rírí wọ́n ní seeing is believing ẹni tí mi ò rírí báwo ni mo ti fẹ́ gbàgbọ́. bẹ́ẹ̀ ṣe jẹ́ sẹ́kítírì oníṣègùn tó. yes sir. tí ìlú ọ̀sẹ̀ ìtọ́ sọ̀rọ̀ rí. èmi ò tí ì rírí fúnra mi tí n bá wíṣì pé ẹni tí wọ́n ti ẹ̀lẹ́ lọ́sàn yìí jẹ́ kí n físìtì ẹ̀ kí n wò bọ́sàn yìí ṣe ń sọ̀rọ̀ mi yìí sábà bọ́sàn yìí ń lé lásìkò tèmi bá lọ. ẹni tí ọba ní ṣòro ìgbà míì àmọ́ wà kí ni máa fa ogun gan sínú ayé ẹ̀dá ẹ ṣe Ọlọ́run má jẹ́ kí wọ́n wọ ègún sínú ilé ayé èèyàn. èmi ti ka ìwé kan rí torí mo máa ń kàwé tí n bá ń lọ títí tí n bá rí pépà tán jálẹ̀ mo máa ń ní interest àti kà bóyá torí pé mo jẹ́ teacher I don't know. mo wá rí pamphlet yẹn níjọ́ yẹn
wọ́n wá ní obìnrin kan pé wọ́n ti ṣẹ́ ègún sí inú ilé ayé ẹ̀ pé ó máa rù kéékèèké lẹ́ẹ̀mejì. Ibo. Nígbà tó wà léwe tẹ̀ǹpẹ́rù kékeré ni wọ́n máa ń dì fún. Tó bá tún dàgbà tán àárù yìí náà la tún máa rù. Wọn wá ní jẹ́rù ẹ̀ òkè kó tóbi ńgbà náà á tún rù kéékèèké. Bóyá ẹ ti gbọ́ mi báwọn. Ó rù kéékèèké léwe tó bá tún dàgbà yóò rù kéékèèké. Wọ́n di ẹrù yẹn tọ́pọ̀ lé lórí nù. No, ó ti rẹrù yẹn ńgbà ìwé. Ìgbà tó yẹ kó máa gbádùn kó máa jẹun. Nígbà tó máa kọ̀ntínú. Èpè tó ti wà lórí ẹ̀hún kò ní jẹ́ kí ó ríbi lọ, kò ní lọ́mọ tí ó tọ́jú ẹ̀, kò ní lẹ́ni tí ó tọ́jú ẹ̀. Àárù náà ni ó máa gbà tí ó máa fi jẹun. Tẹ̀hún pé kò wá nílé lo oru ẹrù lílá ńgbà náà. Yóò rù kéékèèké ńgbà náà. Ó wá jẹ́ pé ẹlẹ́ẹ̀kejì tí ń rù kéékèèké náà. Wọ́n wá ní òǹkọ̀wé wá ní ẹni yìí wá lọ bíi mẹ́ẹ̀lì 3 ó lọ pọnmi. Táwa pé ó sọ omi kalẹ̀ ń ta bí ó wọlé ó fẹ́ mú àwọn nǹkan tó fẹ́ jẹ ó wá ṣe ń ta. Ìyá mi náà tí wọ́n ti sọ ṣépè fún pé kò ní látúbọ̀tán ọmọ tiẹ̀ wá ń bọ̀. Ègún yìí wá ṣe tí ìyá yìí náà ó tún ṣe lórí ọmọ yìí. Ọmọ wa gbé ẹsẹ̀ ó wá gbé pálípẹ́ẹ̀lì yẹn ó dá mi ìyá ẹ̀ kan nù. Ìyá ẹ̀ wá ní nígbà tó jáde pé ta ló á dá mi yìí nù? Ẹni tó dá mi yìí nù ò ní ní àtúbọ̀tán. Èpè. Bẹ́ẹ̀ ni sà. Kò ní ní àtúbọ̀tán. Kò sọ pé kò ní kàwé. Kò sọ pé kò ní kéwú. Kò sì sọ pé kò ní ṣòwò kó jèrè. Ṣùgbọ́n kó ní àtúbọ̀tán tí ọmọ yẹn ò lè dáa. Automatically tọmọ yẹn náà bá ná gbàrà tó ná gbòòrò tí gbogbo nǹkan bá polúkú mo sùlé lórí. Ìwà tó hù yẹn ló jẹ́ kí ègún yẹn ó ṣẹlẹ̀ lórí. Kò ní ní àtúbọ̀tán. That is it. Ṣé a jẹ́ wípé iye ogún ọdún àti máa jó yàn lọ́wọ́? Wàláì tàláì. So mo dúpẹ́ lọ bàbá wa wọ́n kọ́ mi láwọn kankan tó dáa jù. Kí ni àwọn bàbá yẹn kọ́ yín tó dáa jù? Wọ́n ní ọ̀rọ̀ tán ò bá pè mí sí kí n má dáhùn bẹ́ẹ̀. Wọ́n ní tíbi bá ń pa mí tí ò sí owó tí ò sí kankan kí n gbà àwẹ̀. Dání pé kí n jẹjẹkújẹ. Ẹ̀gbọ́n mo ṣe wí. Nínú ilé yìí tí wọn ò bá pè mí dá sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àfáà nínú ìlú yìí. Tí mo bá rí pé ara mi ò jáde. Tí wọ́n sì ní ká lọ sóde kan pé kíní kan. Wọ́n bá pín mílíọ̀nù níbẹ̀ wà báyìí ní lọ. Ẹ ní lọ ganu sí. Lọ́lọ́run ní jẹ́. Mo gbà kí n sùn sínú yàrá mi. Tí n bá sùn tí n bá jí màá wà òkè. Ṣé Ọlọ́run kú sọ pé òun ò ní ṣe ìtọ́jú mi ní tí màá jẹ Ọlọ́run padà ṣe. Sẹ́yìn náà ti ganu rí. Èwo ní jẹ́ ganu sí? Ganu ẹ ti mọ̀ nǹkan pé ń ganu. Ọgbọ̀n ganu sí Ọlọ́run má jà ganu sí. Èmi ò. Bí pé kẹ́ẹ̀kan lọ bí ìnáwó kankan á gbowó owó kó mọ́. Ganu ni. Ìyanu kọ́ àwa wà nílẹ̀ yìí tó já sí pé tí wọ́n bá ti pe aláàfáà sóde èkó mọ́ a gbọ́dọ̀ má sí ń jòkó yẹn. Ṣùgbọ́n tó bá ṣe ìjòkó tí wọn ò kanlẹ̀ pè wá sí bóyá kán pe ìmáàmù tàbí igbákejì tàbí igbákẹta tàbí ẹni tá a fi ṣọ̀gá kán wá pe gbogbo wa lálọ́ mi ò ní lọ. That is it. Nǹkan tó ń pè ní ganu sí ni wípé ẹ ti sọ náà ní ìsìn. Ká pé èèyàn síbi tó jẹ́ wípé ó yẹ kó wà. Rárá ibi tí ok ẹ kàn déédéé lọ ibi tí wọ́n pè yín sí. Ẹ̀yin ní lọ sẹ́ẹ̀. Ẹ ní lọ ganu. Rárá o Ọlọ́run ní jẹ́ lọ. Tó náà pè ní ganu sí. Ọlọ́run má jẹ́ ganu sí. Nígbà tí mo ti lè bẹ̀rẹ̀ primary secondary grade 2 NCE university tí mo fi ṣiṣẹ́ tí mo lò 35 years mo gbà pé Ọlọ́run ṣoore fún mi. So kí n máa garùn káàrùn mi o. Ẹ ti kó lẹ́ni tó lè máa ganu. Ọlọ́run mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá wò dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣoògùn wa ní kì í ṣiṣẹ́ lára wọn. Ẹ ti gbọ́ rí. Mo máa ń gbọ́ dáadáa. Kí ni máa fà? Ṣé rí àkọ́kọ́ náà ṣé rí blood test ń gbà mí gẹ́gẹ́ bí àwa tá a mọ̀wé ó ṣe pàtàkì o
wọ́n ní àwọn kan ẹlẹ́jẹ̀ funfun àbí blẹ̀ ni Go, wọ́n pè ní white blood cell. tàbí kan sọ pé kinní kan hehe negative hehe positive kinní kan àbí tí wọ́n bá ṣaagùn sí wọn kò lè ràn wọ́n báwọn náà ṣaagùn kò ní jẹ́ ẹ ti understand mi tí ò bá ṣe pa bá wá try pé wọ́n wá ajẹ́gùn tó dáa ajẹ́gùn yẹn sì ṣe yọ̀kan sí méjì tí ó lọ oògùn lójú rí báyìí kó kàn ṣe bí a ń gbìyànjú torí blood wọn ò kan lè absorb anything tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣeé sọ fún àwọn wọ̀nyí wípé oògùn yìí ò lè jẹ́ torí tí wọ́n bá ibà débẹ̀ wọn oníṣègùn ò ní jẹun wọn. àwa tí ó yé tá a bá sọ nígbà tí wọn bá gbọ́dọ̀ wa tó sọ́dọ̀ ẹni tí ò yé náà gbà ńkọ́ ṣe mọ̀ pé kì í ṣe bí àwa máa ń gbà ní ọmọ ń wà bẹ́ẹ̀ ń gbà mí. débi pé èèyàn máa ṣoògùn tí ò ní ṣiṣẹ́ lára èèyàn dáadáa ó wà tó dáadáa wà ní solution. ó ní mo sọ fún yín pé àwọn ajẹ́gùn wà tí àwọn bàbá máa ń ṣe ṣùgbọ́n ẹni tí a sọ pé àdámọ́ ẹ̀ ni kó kàwé kó yé tí wọ́n bá kọ yóò yé àdámọ́ ẹ̀ ni pé bí wọ́n ti ẹ̀ kọ kò ní yé àbí bí wọ́n kọ yóò sì wà lórí bákan náà ni tá a bá wá lọ ṣoògùn pé ó fi mọ̀ oògùn kan sí méjì kọ́ ni ó mú nǹkan yìí yé àbísà ó lè lo oògùn bí oríṣi mẹ́ta mẹ́rin kó tó máa di pé kìíní yóò máa assimilate díẹ̀díẹ̀ tó já sí pé àwọn wọ̀nyí wọn ó làágùn díẹ̀ kóògùn tó jẹ́ lára wọn. torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tiẹ̀ máa ń sọ pé kò sóògùn. ìhà tí wọ́n kọ sí ní sà. ṣẹ́yìn nígbàgbọ́ pé oògùn wà. bàbá oògùn wà sẹ́. bíi ti bò wò. ẹ rí bí ò bá ṣe pé ẹ̀rùn jẹ́ kéwé ó rà báyìí ewé kan máa ń bẹ lẹ́yìn kùnlé mi bẹ́ẹ̀ wọ́n ń pè léwé rub àwọn kan náà ń pè ní aloe vera kì í ṣe aloe vera yìí tá à ń rà tá à ń gbìn o but ó jẹ́ natural aloe vera kan tó léwé wẹ́wẹ́ báyìí màá ní kẹ̀kàn gbàgbọ́ kẹ́ ra mọ́ wá báyìí ẹ wá fi gbó wájú báyìí under 2 minutes yóò sì máa ta yín tójú yín yóò sì máa gbọ́n mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ordinary ewé sì ni so ìgbà tá a bá ti lè já ewé lásán tá a rà tá a fi gbó wájú tí ń sì ń tààyàn ká sọ pé ásíìdì rẹ̀ tó wà ń bẹ̀ ní ń tààyàn ó yẹ ká mọ̀ pé ewé yẹn ní àwọn nutrients kan lára tó ṣiṣẹ́ yàtọ̀ sí ordinary ewé a pe ewé kan ní igùn tó bá yẹ pé ewé ṣì wà báyìí máa ní ká já tẹ bá bẹ̀rẹ̀ sí gbó báyìí nínú omi tẹ kí ọwọ́ ìbọlẹ̀ tí ẹ fi ewé yẹn bá ilẹ̀ iyẹ̀pẹ̀ mu mo ṣúọ̀ pé tẹ́jà bá jẹ́ bíi 200 àá rí bíi 100 tí ó kù nínú odò pẹ̀lú ògo ọlọ́kì ṣe fárífárí ordinary ewé ni o tó bá wá rí báwọn n tó lè mú ká bo ewé sínú omi kẹjà ó kú bí ò bá ní ba ìfun jẹ́ tá a bá gbó sí fún ẹni yẹn ó lè ṣiṣẹ́ in abstract lára èèyàn ó lè ṣiṣẹ́ lòdì sí ẹṣẹ bẹ́ẹ̀ ṣe correct òyìnbó mi Yorùbá ló ń dà mí láàmú púpọ̀ jù ó lè lòdì sí bá a ṣe fẹ́ kó ṣiṣẹ́ nù ara ó jẹ́ bó ṣe jẹ́ sà. ẹ bá wò dáadáa bàbá ṣé ẹ lè yọ̀ǹda nọ́mbà yín fáwọn èèyàn torí possible kò jẹ́ wípé àwọn èèyàn ó pè yín. ẹ ṣe ẹ rí bí ìgbàgbọ́ mi ṣe rí tí mo rí yín tí mo sì gbà yín mọ́ra yìí ìgbàgbọ́ mi ni pé mi ò ṣàbúrú sẹ́nì kankan tó lè já sí pé àbí wọ́n ń wá mi ò ṣe nǹkan tán ń wá mi sí rí àbí òye yín tí n bá fún yín nọ́mbà mi ẹ̀rù ò bà mí láti pé kán pè mí kí n sì dáhùn torí
mo máa ń sábà ọkọ̀ àwọn bàbá mi yẹn mi ò bá jẹ́ rí, mo sì gbà pé kò ní bàjẹ́ láéláé. Kò sí nǹkan tó lè mú mi kí wọ́n má fún ní nọ́mbà. ẹ pè nọ́mbà yìí 080 080 39 39 33 33 39 39 88. ẹ tó pè lẹ́ẹ̀kan sí 080 080 39 39 33 33 39 39 88. 88. tẹ́ bá wò dáadáa ṣé ẹ ti ní ọjọ́ ayọ̀ nídìí iṣẹ́ yìí rí? Tẹ́kàn dédé wò pé Ọlọ́run ní kí bàbá ẹ̀ bí mi sí ìlànà tí ó ti wà rí. Nídìí ìṣègùn yìí àbí? Ẹ ṣé alhamdulillah. Ẹ rí tí a bá wọ̀ tún tá a bá wò sí, Al-Qur'an ní wa man yashakaru ilahu li alibadi, ẹni tí orí ẹ̀ bá pé yóò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo rí ọjọ́ tí gbogbo oníṣègùn agbègbè yìí pé síwájú ta yìí tí wọ́n wá ṣèpàdé lọ́dọ̀ mi, èmi tí mi ò ju kékeré yìí lọ. Mo wá ní àdíà kan nígbà bàbá mi ti kú, mo ti gbọ́ nínú wáàsí rí pé ìwọ torí ẹ bá pé ṣe sàárà fún òkú rẹ kí ìdẹ̀kùn ó lè bá òkú rẹ nínú sàárè. Tó bá ti ìdẹ̀kùn bá ti ń bá òkú rẹ, tókù rẹ bá ti ń wo ẹ̀yìn, yóò máa ṣàdúrà fún wọn náà pé káyé ó yẹ ìwọ náà. Ó máa ń jẹ́ kí n ṣàdúrà gbogbo ọjọ́ tí n bá ti gbà pàdé ni mo máa ń ṣàdúrà fún bàbá mi. Inú mi á sì máa dùn pé a máa dùn. Èrò wà pín bí tí n bá wá ráwọn èèyàn, bóyá àwọn afá àkọ́kọ́ wá ṣàdúrà fún mi tí wọ́n ṣàdúrà fún bàbá mi o, táwọn ẹgbẹ́ wá déhùn, inú mi á máa dùn púpọ̀. So gbogbo àwọn ọjọ́ tí n bá ti ṣèpàdé tí mo gbà pàdé á máa dùn. Ìpàdé tí mo ṣe last nígbà tí Canopy ò fẹ́ dúró bí làwọn ọmọ yín gbẹ́bì. So ọjọ́ tí ìdùnnú máa ń wáyé máa ń pọ̀ dáadáa. Tí n bá wá nínáwó, kò sọ́jọ́ tálàfà ò ní wà níbí, kò sọ́jọ́ tó níṣègùn ò ní wà níbí. Ara àwọn ọjọ́ ìdùnnú nìyẹn. Ṣé ẹ ti ní ọjọ́ tó jẹ́ pé ó le kókó rí? Torí kò sí bí sáàmù ó ṣe funfun tí dúdú díẹ̀ ò ní sí ń bẹ̀. Ẹ ṣé. Ṣé ẹ ti lọ́jọ́ tó le kókó rí? Ẹ wò pé sọ́wà rè, torí kò sí yọ wà. Ẹ ṣé, mo dúpẹ́. Ní ìdí ìṣègùn yìí, my first wife mo lose ẹ̀ ní 1990. 1990. Yes sir. Nínú àwọn ọjọ́ tó burú nínú ọjọ́ ni. Kódà nígbà tí mo wá tún ga sí yìí, mo ń fi ọwọ́ ẹ̀ gbóyà pé irú àìsàn tó pàyàwó mi ò lè pa mí, kò lè pa anybody lẹ́gbẹ̀ẹ́. Bàbá, irú àìsàn wo ni bàbá? Àwọn ọmọ Nàìjíríà fẹ́ kẹ́kọ̀ọ́. Àwọn dókítà sọ fún mi pé ovarian cyst. Kí ló ń pè bẹ́ẹ̀? Wọ́n á wò pé kí ló ń jẹ́ ovarian cyst. Ìgbà tí mo wá padà tú tí mi ò rí, mo wá ń wò pé kí wọ́n sọ pé ẹ̀dọ̀ tóbi. Kí wọ́n sọ pé ẹ̀dọ̀ tóbi. Tí ẹ̀dọ̀ bá tóbi, mo ti wá bá pàdé nínú àwọn ìwé kéékèèké tí mo gbà lọ́dọ̀ bàbá mi pé ẹ̀dọ̀ tóbi o, ẹ ṣe àgbo báyìí o, ẹ ṣe báyìí o, yóò sì rọlẹ̀ o. Tí mo sì ti rẹ́ni tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí rí tí mo ti gbìyànjú ẹ̀ tọ́lọ́run sì ní kó gbádùn. Ìyẹn gangan ló wá pàyàwó yín àkọ́kọ́. Òun ló wá pàyàwó mi àkọ́kọ́. So ní 1990. 1990 ni. Ẹ ti ń ṣiṣẹ́ àfàǹgbà náà. Even tí wọ́n gbé mi débì tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ teacher was 1982. 1982. Yes sir. So ọjọ́ màdó ti ń pẹ́ díẹ̀ lọ́yọ̀. Níjọ́ tí kìíní ẹ̀ wá ṣẹlẹ̀. Yes sir. Àyà yín já. Ìbànújẹ́ pọ̀ jù. Mi ò tí ì kọ́lé yìí nígbà náà. Ilé tí mo rẹ́ǹtì ń bẹ̀ yẹn ló ṣẹlẹ̀ sí. So ó wá jẹ́ ọjọ́ tó burú díẹ̀ nù life mi. Torí pé mo nífẹ̀ẹ́ ọmọ yìí tó pọ̀ jù. So 1990. Yes sir. Ó ní mi ò fi lè sọ pé mi ò ní ìpèníjà rí. Mo ní ìpèníjà dáadáa. Lẹ́yìn ìyẹn ń kọ ìpèníjà wò lẹ́kún ní. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà tó yẹ pé silent watcher ni wọ́n kàn máa wo ìbá ìbẹ̀ sí sọ. Wọ́n á wá padà pè yín. Ẹlòmíì lè sọ pé bàbá fẹ́ ṣe nǹkan báyìí lọ́dọ̀ yín. Alhamdulillah. Lẹ́yìn pé ìyàwó kú, ọmọ kú. Ẹ tún ti bímọ tó kú rí. Mo fẹ́ láwọn wẹ́wẹ́wẹ́ bíi méjì kan tẹ̀ sí mẹ́ta tó ti kú rí. Kí ló fà ní àjò?
mo kàn discover tí mo bá travel ìgbà yẹn mo ń ṣe àwọn courses káàkiri púpọ̀ course mi Ìlọrin mo ti ṣe tí mo bá ti kó nílé tí mo lọ wọ́n lè bí màmí kọ́ màmí ṣaláìsí mo lè débọ́ màmí kọ́ màmí ti kú so ìgbà tí màá padà graduate Iléṣàmbí mo ti wá padà LASU mo ti wá padà graduate mi ò padà graduate ńlọrin ìgbàgbọ́ ńgbà yẹn ni pé bóyá tá a bá jìnnà nǹkan kan ò ní ṣẹlẹ̀ but later mo padà wá rí i pé béèyàn kan lè jókòó sínú ilé kò sọ pé kọ́lọ́wọ́ má bàa yàn jà tó lọ́n bá fẹ́ tọ́ tó bá fẹ́ tọ̀mẹ́ni. ẹ má sọ̀rọ̀ yín lọ bàbá. tọ̀mẹ́ǹtì èèyàn. ẹ má sọ̀rọ̀ yín lọ. so àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. ṣé ìsìnkú ẹni ilẹ̀ fẹ́ àtẹ́ǹdì sí. ẹ jẹ́ kó débi. ok torí mo fẹ́. mo fàṣìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tó lókàlù bá wà jákèjádò gbogbo àgbáláyé nílẹ̀ àti ní diaspora mo kí gbogbo wa o torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sànni ajé olókun sànni ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nù mi. bàbá mo ní kò sí bí èèyàn ṣe fẹ́ jẹ́ tí ó jẹ́ àáfàá babaláwo oníṣègùn tí ó gbàgbé nǹkan tó ń pè ní gàrí tíra ṣọ́rọ̀ ni ẹ bá kọ́kọ́ bá ń kí gbogbo àwọn ọmọ Yorùbá. mo kí Ọlọ́run fúnra lára ẹ̀ tí ó dá gbogbo nǹkan pátápátá Ànábì Muhammad tí ó jẹ́ olùlànà wa tí a tẹ̀lé mo kí àwọn náà mo wá kí bàbá tó bí mi Aṣírò Adéyẹmí Alábí kílẹ̀ gbéra fún bàbá mo kí gbogbo àwọn bàbá wa lénìí látòrí alága mi Lámídì Pópóọlá àti gbogbo ẹgbẹ́ oníṣègùn lágbègbè yìí àti ní gbogbo àgbáyé pátápátá Ọlọ́run kó jẹ́ kí a máa rí ṣe kọ́nà sì máa là fún wa mo wá kí ẹ̀yin náà àna Ọlọ́run yóò máa bá gbogbo wa. bàbá ṣoníṣègùn ni. mi ò lè tánù gẹ́gẹ́ bí mo ṣe kọ́kọ́ sọ tí àwọn bàbá bá ní máa bá wa kọ nǹkan sílẹ̀ lábala àṣegùn ẹni tí wọ́n ń kọ nǹkan lẹ̀ ní abala oníṣègùn ẹ̀ ǹjẹ́ ó lè sọ pé òun èso oníṣègùn mọ́. bíi ti bòwò kọ nǹkan lẹ̀ bíi ti bòwò. tí wọ́n ní akọ̀wé oníṣègùn tí wọ́n bá ti sọ pé akọ̀wé ìṣègùn kò gbọ́dọ̀ sọ pé no òun èso oníṣègùn mọ́. ó já sí pé látọ̀dọ̀ àwọn bàbá wa àjogúnbá ń bẹ tó fẹ́ sọ wá di oníṣègùn. àjogúnbá bíi ti bò. bàbá mi ń gbà tó wà láyé ó ní alága oníṣègùn lágbègbè yìí. bàbá ti ní bàbá wa Aṣírò Ìgbòho. ní gbogbo àgbègbè yìí nígbà náà. ní àgbègbè yìí nígbà náà. ẹ bá wò dáadáa kí ló lè bà yín lẹ́rù. bíi. yóò ní nǹkan kan tó yẹ pé yóò lè bà yín lẹ́rù èmi ò lè dákọ̀ nǹkan kan. ẹyin àìsí owó ní àgbà ìbẹ̀rù tí èèyàn bá ló lọ́wọ́ yóò bẹ̀rù. àìló ẹ rí i pé kò sówó lọ́wọ́ mi báyìí. ẹ wòrú ilé tí mò ń gbé ẹ wòrú mọ́tò tí mò ń lọ so àìwá sí owó nǹkan níbẹ̀rù bẹ̀. bàbá àjáyà yóò ti tọ́dún mélòó báyìí tẹ̀sí wà nídìí iṣẹ́ yìí. tí mo ti wà nídìí iṣẹ́ as far tí wọ́n ti bí mi ni mo ti wà lẹ́nu ẹ̀. lẹ ti wà nídìí iṣẹ́ àáfàá àmọ́ ṣègùn. pẹ̀lú ògo Ọlọ́run. ṣé ti tú yẹn lẹ́rìí. ṣé ti tú yẹn lẹ́rìí. ṣọ́lọ́run ti tọwọ́ yín tú yẹn lẹ́rìí. Alhamdulillah ẹni tí bàbá mú tí wọ́n gbé dé jàlàjàlà tọ́lọ́run sì gbà ọ pé ara rẹ̀ yá náà tú sílẹ̀ ni. orí ń fọ́ bóyá kásọpá àti ẹ̀sìn búléèdì mẹ́ta lórí orí ń sì lọ ìtúsílẹ̀ ni. so àìmọye oríṣiríṣi bẹ́ẹ̀ lọ́lọ́run ti ṣe rí. ẹ wojú mi. mo ń wò ó sọ. ṣé ẹ ti rálù jẹun rí. mo fẹ́ kẹ́ ẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní bàbá. pé ṣé mo rí àjànú rí. ṣé ẹ ti rí rí ṣé lóòótọ́ sí làlùjànnú wà. ṣé lóòótọ́ ló wà ṣé ẹ ti rí rí. èmi ò rí àjànú rí. àwọn àgbàlagbà ń sọ fún wa pé àwọn kan wà tán jẹ́ àjànú. nígbà tí a bá sì tí wọ́n ń sọ fún wa pé Ọlọ́run wà ẹnìkan wa ò rí Ọlọ́run rí. wọ́n ní ànábì wà
Muhammad sallallahu alaihi wasallam àwa ò dé bá wọ́n sọ fún wa ni wọ́n ní Jésù Kristi ó ti wá sáyé rí a ò rí wọ́n pa á nítàn fún wa ni tí a bá ti lè gba àwọn wọ̀nyẹn gbọ́ ó súnmọ́ ká gbà pé ọ̀rọ̀ táwọn àgbà sọ yìí pé àǹjẹ̀nú wà a lè fi abala ẹ̀gbẹ́ kan gbà pé àǹjẹ̀nú máa wà. ṣùgbọ́n tẹ bá wò dáadáa àáfàá nìyí Yes sir. kí lẹ bá dé di iṣẹ́ ẹ̀sẹ̀ sí i tó jẹ́ tewétegbò. Ẹ ṣé ẹ rí nílẹ̀ Yorùbá ewé tí a ò bá tiẹ̀ fẹ́ wí dáadáa nínú Kùránì Bíbélì ní Ọlọ́run dá ewé àti egbò fún lílò ọmọ ènìyàn àbí àgbọ́yé yẹn ó jẹ́ ká mọ̀ wípé ìwòsàn ṣeé ṣe kó wà ńbẹ̀ tá a bá wá rí pé ókè o èèyàn ò rígbẹ́ yà rárá o àwa já ewé kan a sì gbó báyìí a sì bò fún ó sì bẹ̀rẹ̀ sí í yàgbẹ́ ó fi ìdí ẹ̀ múlẹ̀ pé ewé ń ṣiṣẹ́ èèyàn ló jẹ́ ká gbàgbọ́ pé a jẹ́ pé ewé ń dáhùn. ẹ̀yin gẹ́ nígbàgbọ́ pé ewé ń dáhùn. Gẹ́gẹ́ bí ẹ̀gbẹ́ tí iṣẹ́ yìí kọ sí mi mo gbà pé ewé ń dáhùn. ṣùgbọ́n àáfàá nìyí pẹ̀lú ògo Ọlọ́run. kí ẹ lè ṣiṣẹ́ àáfàá láì ní gàrí tí ra nù. kò ṣeé ṣe. bíi ti bò àwọn kan mọ̀ yarí wọn mọ̀ ní tẹ́síbù nìkan làwọn máa gbẹ́kẹ̀lé. ó lè rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí oníkálukú bá ní a máa jẹ́ kí èèyàn ó rí bẹ́ẹ̀ lábala wa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wí bẹ́ẹ̀ pé tẹ̀síbíyù nìkan lẹ́yìn ẹ̀ kò tún sí nǹkan kan mi lábala kìrìsìtẹ́nì àwọn míín náà gbà pé àdúrà ń ṣiṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run mọ òótọ́ tó wà ń bẹ̀ láàrin ẹnì kọ̀ọ̀kan èmi sì mọ̀ lábala tèmi lábala kí n já ewé kí n já egbò fún èèyàn kí n sì lò ó fún láìpẹ́ jìnnà ẹnìkan wá láti Òṣogbo wọ́n pè mí pé ẹnìyẹn ní màléríà ó wà ní LAUTECH ó wá lọ́mọ kan tó ti mọ wá dọ̀ mí bí ló wá pè mí ẹjọ́ oògùn màléríà ẹ̀yin ọmọ ẹ lọ bá mi wá lemongrass ẹ bá mi wá nǹkan kan a sì wá lẹ́dí gbọ́ngbà tí mo rí tí wọ́n dé tí wọ́n mú ọmọ tí wọ́n mú dédé mo rí pé ń sáré káàkiri ìyá ṣe mọ̀ pé eré tọmọ yìí sáká ṣe mọ̀ pé kì í ṣeré onímàléríà ṣe mọ̀ pé ọmọ yìí àìsàn tí ń ṣe èyí ṣe mọ̀ pé wọ́n ṣàyàgélété ni wọ́n máa ń pè. ṣàyàgélété. bẹ́ẹ̀ ni sà tàbí kan sọ pé gbọ̀n rìrì. mo ní lábala wárápá ọmọ méje ló bí. lábala wárápá ọmọ méje ló bí. ẹ mọ̀ ká. tí wọ́n bá bẹ̀rẹ̀ pé ogún òru. àkọ́kọ́. wá kú sí méjì. gbọ̀n rìrì. gbọ̀n rìrì. dákú gbọ̀n. dákú gbọ̀n. yẹpa. yẹpa. ipa. ó di márùn. ó di márùn. màá fò kan tí mi ò rántí kó tó wá lọ wá apá gangan. ṣùgbọ́n tá a bá ti lo àwọn oògùn tó jọ mọ́ aláǹgbá tàbí ọmọlé ká tó dé abala wápá àìsàn yẹn máa di wápá ni. nǹkan tẹ́ ń sọ ẹ̀kan sọ kó lè bá yá àwọn èèyàn. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ yẹn ó ń ṣe ẹlòmíì. mo ní tí wọ́n bá ti lo oògùn tó jẹ mọ́ ọmọ nílé tàbí aláǹgbá fún ẹni tí àìsàn wẹ́wẹ́ yẹn ògún òru ni wá kú ni gbọ̀n rìrì ni tí wọ́n bá ti lò fún àìsàn yẹn máa graduate sí wápá. wọn gbọ́dọ̀ lo oògùn wárápá fẹ́ni tí nǹkan yẹn bá ń ṣe. bẹ́ẹ̀ ni sà tí ò bá ti dé abala wápá gangan wọn gbọ́dọ̀ lo àwọn nǹkan wọ̀nyẹn. ṣùgbọ́n ẹlòmíín ó wàá sọ pé tí wọ́n bá ti lò ó fún ni ó fi sú ni ó fi yá no bí bàbá tèmi ti ṣàlàyé fún mi. so tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n wá mọ́mọ́ yẹn dé mo wá sàsọ ẹni tí ọwá ní í ṣe dè ó kò lè ran iṣẹ́ yìí ṣùgbọ́n kinní yìí kò fẹ́ oògùn tó le ẹ padà ṣòṣogbo bá mi ra orí ẹtù kan wá lọ́la. orí ẹtù kan. bẹ́ẹ̀ ni sà wo ṣé kinní ẹtù tá a lò kù yẹn ṣé wà ń bẹ̀ yẹn ìjàgbọ́n ẹ̀ lásán ni mo nílò mo sì lọ́ kúnná. mo lọ́ kúnná dáadáa mo ra nǹkan míì sí mo ní kàn fi pa á là
pẹ̀lú ògo Ọlọ́run náà sì ní kára rẹ̀ ó nǹkan tó ń sọ kó lè bá yé mi dáadáa yes sir. ẹni tí àìsàn yẹn ń ṣe gbọ̀n sisi lẹ́pẹ́ ẹni gbọ̀n sisi àbí gbọ̀n rírì àti tàbí sáyà gèlètè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kìíní yẹn ń ṣe bẹ́ẹ̀ni bóyá lẹsẹ ní ẹni tí kìíní yẹn bá ṣe bóyá ní ṣe máa ṣẹlẹ̀. ó máa ṣe bí ẹni tí ẹran pa ti ń mu ṣùgbọ́n yóò máa bẹ́jú yóò máa gbọ̀n rírì káàkiri yóò máa ṣe kòókòókòókòó bí ìgbà tí adìẹ tó ṣẹ̀ṣẹ̀ pa mọ́ ń lé ọmọ káàkiri. ṣé kìíní yẹn sọ ma fi kààyàn ni àbí inú ẹ̀jẹ̀ ló wà. ẹ ṣé mo dúpẹ́ wọ́n máa fi ń kààyàn ṣùgbọ́n gbà míì ó wà nínú ẹ̀jẹ̀ bí ti bò tó já sí pé hereditary máa ń wáyé látara ẹ̀ tí wọ́n ń kó látara òbí wọn. kábíyèsí. náà fi ní egbò máa ń tọ̀ràn. egbò máa ń tọ̀ràn. bẹ́ẹ̀ ni sà. egbò máa ń tọ̀ràn. èyí tó rà wá nù mo kàn já ìsàlẹ̀ ìlú. ok ẹ já àgbọn ìsàlẹ̀ yẹn kúrò. bẹ́ẹ̀ ni àgbọn yẹn náà la máa lò fún. lọ fíbẹ̀ padà mo ń gbọ́ yín lọ. àgbọn yẹn la máa ń lò fún irú àìsàn bẹ́ẹ̀. gẹ́gẹ́ bá a ṣe. ẹni egbò máa ń tọ̀ràn. bẹ́ẹ̀ ni sà. ẹni tí egbò bá máa mú wọn níran wọn kò sọ́gbọ́n tó lè ta tí òfin ní inherit egbò. mo ń sọ fọ́mọ mi kan of recent àwọn ìran tí wọ́n bá máa ń sọ ẹ̀ta pé wọ́n ń ju ẹ̀ta bóyá wọ́n ń ṣe eégún wọ́n ń ju ẹ̀ta bóyá wọ́n ń ṣògùn tí wọ́n bá wá fẹ́ stop láti ṣe tí wọ́n ò fẹ́ ṣe é mọ́ ìgbó náà ò ní fi ràn wọ́n lẹ̀. ìgbó náà ò ní kú níran wọn. bẹ́ẹ̀ ni sà. àwé má rí bọ́ o. mo ń gbádùn yín lọ. ìgbó náà ò ní kú níran wọn torí ẹ̀ta tá ń sọ yẹn wọ́n fi ń dá àdánwò sí ara ẹni tán sọ lẹ́ta ni. àbí tá a bá sì mú ọwọ́ báyìí tá a jù ú sí èèyàn àdápadà ń bọ̀ lọ́dọ̀ ẹni tó sọ. ó kàn ti lè gbàgbé ni. ó lè ti gbàgbé. ó padà máa. ó ń padà bọ̀. padà wá sọ́dọ̀ ẹni tó sọ. ẹ ń sọ̀rọ̀ pé kò sáṣegbé. àṣegbé ò sí. ẹ wá ń sọ̀rọ̀ nípa wákú. ok sir. ẹ lè wo wákú fún yàn. ẹ jẹ́ ń dáhùn báyìí pé gbogbo nǹkan la lè sọ pé kò yí padà. bàbá tèmi kì mí ń lọ iṣẹ́ méjì wípé tó bá sọ ní jẹ́ trillions tí wọ́n fi ń sowó ńlé ayé kí n má bá wọn engage ńlẹ̀. gbogbo tí jẹ́ ìran wápá wọ́n ní kí n má bá wọn wò ó. gbogbo tí jẹ́ ìran wèrè wọ́n ní kí n má bá wọn débẹ̀ torí kò sí bí ó ṣe lè ṣẹlẹ̀ tí ò ní padà sí ìran tán ti wò ó. kò sí bí èèyàn ṣe lè wo wèrè yóò padà yà. yóò yà sí agbo òun ló fi já sí wípé ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan yẹn ń ṣe òró oògùn ẹ̀. ó rọ olóògùn lọ́rùn láti sọ pé ẹ lọ ṣe nǹkan báyìí ẹ lọ ra nǹkan báyìí ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí. tí ọlọ́run bá ní wọ́n gba ìtọ́kasí tí ọlọ́run sì fẹ́ wo ẹnìyẹn yà wò ó lè wò kò sí iye tán lè fún mi tí mo lè wò sà. tọ́ba kó wèrè dèbí báyìí ṣé kò sí ààyè tẹ́lẹ̀ kan sí ni. èmi ò lè wò ó ni. àtàkà sọ ọmọlẹ̀ kélété. irọ́ mi ò lè ta ọ̀dà bàbá mi dà. bàbá ti sọ. wọ́n ti àsọ̀ọ́lẹ̀ bàbá. wọ́n sọ ti gbogbo ẹ̀yà tó bá jẹ mọ́ wárápá náà. pé kí n má jẹ́ kí ibi ó pa mí lọ síbẹ̀. ebi a sì máa ń pa yẹn lọ́bẹ̀ ńgbà míì. àwọn máa pa àwọn kan lọ síbẹ̀. láti jọ tẹ̀ ti wá wà ṣé ẹ̀ tí ì wo ẹni tó ní wárápá rí. bí wọ́n bá débí tí n bá rí pé ẹni tó súnmọ́ mo lè wo àkáǹtì. ẹ̀wọ̀n pé kéèyàn tó sọ fún yín bí irú yín báyìí pé consultant lòun yóò ní ìwé tó lè tọ́ka sí. mo lè lọ wo inú ìwé nǹkan kọ oríṣi mẹ́ta pé ẹ lọ tíráyè yìí wò bọ́yá ọlọ́run ó jẹ́ ó ṣe. nǹkan tẹ́ ń ṣàlàyé fún mi ni pé ẹ̀yin ló kàn bá àmọ́ àkáǹtì oògùn lọ́wọ́. mo máa ní àwọn kọ̀ọ̀kan tí mo jogún lọ́ra bàbá. lọ gbéwèé fún bàbá kí bàbá gbé lọ́wọ́ náà lọ gbéwèé àkáǹtì fún bàbá. ẹ má jẹ́ ó lè wọ àkáǹtì. rárá kò sẹ́ni tí ò àká ẹ mọ́lẹ̀ torí bàbá ó lọ gbé àkáǹtì yẹn fún bàbá ká gbà sọ́wọ́. bàbá àkáǹtì yẹn bọ̀lẹ̀ ti jogún ẹ̀. bàbá mi ló ní. if you see it ẹ rí pé paperback yìí gan ọjọ́ tó ti pẹ́ ni. worked one ni. fúnra mi ni mo cover it's all 40 states. ó ti pẹ́ tó ti wà lọ́wọ́ yín. pẹ̀lú ògo Ọlọ́run.
a jẹ́ wípé nǹkan tẹ́ ń sọ ni pé ẹni tó bá ní là kọjá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé kì í ṣe ẹ̀yọ̀nú làkọ́kọ́ ìrìn àjò rárá o. kí ni àkọ́kọ́ ìrìn àjò fẹ́ dà torí tẹ́ bá gbọ́ tọ́pọ̀lọpọ̀ bá sọ wọn ní ẹ̀yọ̀nú lọ bá Ògún ẹ ti gbọ́ rí. wọ́n máa ń wí bẹ́ẹ̀. ó lè jọba Ògún ṣùgbọ́n nǹkan làkọ́kọ́ ẹni tí ó ṣẹ̀yàn rí tó bá rí a lè yọnu sí kábọ̀n ní nǹkan àbí ṣùgbọ́n ẹni ó ti lẹ́sẹ̀ rí ó nídìí ẹ̀bẹ̀. ìyá máa lẹ́sẹ̀ rí ìyá máa lẹ́sẹ̀ ńlẹ̀. àdá ó ti ṣẹ̀yàn ríṣẹ́ ẹni tó wá ṣẹ̀hún ẹ̀ tí ì bẹ́ẹ̀ kó sọ pé òun gbọ́ ẹ̀ tó wá ní ó yọnu sí àbí bí mo ṣe gbà á tí mo sì gbọ́ dáadáa tó sì yé mi tó òun ni wípé a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ẹ̀bẹ̀ a gbọ́dọ̀ ṣe ìtúwọ́ a gbọ́dọ̀ wá aṣínà tó dáa àbí òye yín ká tó máa lọ sọ́nà ẹ̀jẹ̀ àmúlẹ̀ pé bẹ́ẹ̀ ti ṣe gbogbo wọ̀nyí o ẹ dákun ẹ má bà nǹkan ẹ̀jẹ̀ mọ́ ẹni tó bá lọ́wọ́ bà nǹkan ẹ̀jẹ̀ kó rí báyìí ìgbà yìí la tó ṣẹ̀ṣẹ̀ máa ń súnmọ́ ẹ̀yọ́nú. kì í ṣe ẹ̀yọ̀nú làkọ́kọ́ rárá. ẹ̀bi àgbà àti ìtúwọ́ gangan làkọ́kọ́. débi aṣínà. kó tó wá débi aṣínà. bẹ́ẹ̀ ni sà. ṣé gbogbo ẹ̀ lẹ́mọ̀. ọ̀kọ̀ọ̀kan tí àwọn bàbá kọ sínú òwe tán gbé lé mi lọ́wọ́ mo máa ń yẹ̀ wò mo sì máa ń test ẹ̀ ó sì máa ń rí bẹ́ẹ̀. ṣé ti ṣe fáwọn èèyàn rí. ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé látìgbà tán ti bí wa la ti ń gbìyànjú nígbà tó bá jẹ́ pé gbogbo ìgbà náà là ń gbìyànjú àní ṣaláì ti ṣe é sí fún yàn rí ẹni tá a bá wá ṣe nǹkan fún ní nǹkan bí ọdún 10 tàbí 15 sẹ́yìn tí ó sì fọdọ̀ èèyàn lẹ̀ tó ṣe ń wá ṣe mọ̀ pé a mọ̀ pa àpòrọ̀ fún nìyẹn àbí mo parọ́ nígbà tó lọ́wọ́ ti jẹ́ kọ́rọ̀ wa ó járọ́ ló sì fi ń súnmọ́ wa ló sì ní ẹ ṣe jò ní o àbísà oore tí a bá ṣe tí ò dáa tí ò gbọ́wọ́ mi ò rò páyé a máa dúpẹ́ oore àná lórí ẹni tí ó ṣe oore tí tẹ bá wo iṣẹ́ wo ló dá yín lójú dé pé tán bá gbé wá sọ́dọ̀ yín lóòkùn ẹ mọ̀ tó jẹ́ sọ́dọ̀ dá yín lójú pọ́nbélé débi pé bẹ́ẹ̀ wà lóòkùn bẹ́ẹ̀ lè ṣe tẹ̀yà kan déédéé sọ lọ́mọ nǹkan ìwà ọmọ tí ó sì dáhùn torí nǹkan tó yẹ kí n sọ bẹ́ẹ̀ rí mo fẹ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ní o ṣùgbọ́n ọlọ́run ọba kó láwọn kan lọ́wọ́. ẹ rí wọn ní ọlọ́run kọ ìlérí ẹ gbọ́ bí mo ṣe wí. ọlọ́run kọ ìlérí. Al-Qur'an ní iná mọ́ hámọ́rọ́ iṣẹ́ àròdà sẹ́yìn ha ayé àkúlẹ̀ láhùn kan fàyà kan jẹ́ bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá fẹ́ tẹ́ oníṣègùn ń jọ mi yóò ṣe gbogbo ohun tí màá ṣe ọlọ́run á ní no ẹni tó ti ṣàìsàn tó ti kú ọ̀rẹ́dì àwa lẹ fẹ́ gbé lọ ọ̀dọ̀ babaláwo kí wọn ó tọ́jú ẹ̀ lápẹẹrẹ ẹnìkan ní hepatitis londo wà ní general for month wọ́n á pè mí mo ní ó ṣe é wò kò gbóògùn tó lè tábà ti rí nǹkan bá tábà rí nǹkan bá ẹ mú 20,000 bọ̀ kò wá fún bí oṣù kan ìgbà tí ẹ̀dọ̀ ti wá fọ́ nínú because tí hepatitis bá ti fọ́ ẹ̀dọ̀ kò sí babaláwo tó lè wò ó mọ́ dókítà gan ò lè wò ó bóyá gbọ́ mo ṣe wí wọ́n wá ń gbé pásítọ̀ yẹn bọ̀ mo kàn rí tí. pásítọ̀ ni ẹni tí hepatitis bí. pẹ̀lú ògùn ọlọ́run sá. pásítọ̀ ni o. bọ́ ẹyẹ rẹ̀ ẹ máa gbọ́ o pásítọ̀ náà lẹ́yìn tí hepatitis bí mú o. ẹ máa sọ̀rọ̀ yín lọ. wọ́n wá ń gbé bọ̀ wọ́n á gbé dọ́ọ̀kan bẹ́ẹ̀ mò ń wo Highlander yẹn lọ́ọ̀kan wọ́n á dúró lẹ́nu ọ̀nà yìí mo sì ní àwọn àjẹbí kan tí èèyàn bá ń sá eré bọ̀ wá sọ́dọ̀ mi fúnra ẹ̀ tó kéré mọ́lẹ̀ tí ń sábọ̀ tí ẹ̀mí mi bá kọ̀ láti embrace ẹ̀ wàhálà mi ò ní dúró ẹ fi ilẹ̀ ọmọ bá tiẹ̀ lọ mi ò ní dáhùn wọn á dúró lẹ́nu ọ̀nà mi wọ́n ń wò ìgbà tó débi òkè yẹn ó jókòó wọ́n tún débi obì ń bí ó tún jókòó
ìgbà tó dé ẹ̀yìn ọ̀rẹ́ mi bíi ló bá jókòó ẹlẹ́ẹ̀kẹta tó máa dé mi ò kó lẹ́nu ọ̀nà tí mo wà ló bá dì mọ́ ìgànràn igi yìí igi tó dì mọ́ yẹn mo ṣáà wá ń wò àgbà tó ṣe jágì wọn á sọ fún ọ̀kan náà tó wọn ẹ hùkù bàbá wọn á rí i pé the last breathing ti ń bọ̀ mo ní kàn dá padà sínú Highlander ọmọ kan wá lọ gbé Highlander yẹn wá báyìí náà bá gbé síbi wọn bá gbé sí mo ní kí wọn gbé wọn padà sí hospital wọn àti ìdòǹdó tán fi sọ fún mi pé ó ti dákẹ́ ẹ understand mi ò gba £1 lọ́wọ́ wọn o sẹ́ni tọ́ mi ò tiẹ̀ gbà ni màá ní kó mówó wá no so wọ́n dẹ̀ ti kọ́kọ́ fẹ́ gbé wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀ tán dáhùn. wọ́n ti fẹ́ gbé wá tí mo ní wọn mówó wá tí wọn ò mú wá 20,000. wàláhì tàláhì sùmàbílà ilẹ̀dí làwọ̀ ṣùgbọ́n gbígbé èmi ò rí ṣùgbọ́n nígbà tí wọ́n ń bọ̀ tí mo rí tó jókòó lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin ẹ̀mí mi kọ̀ láti gbà àwíkò lẹ́yìn wọn bẹ́ẹ̀ ẹ mọ̀ sọ́ọ́ lọ. ẹ̀mí mi kọ̀ láti gbà but later mo rí pé ó ṣáà lọ́mọge yìí mo wá ń wo breathing rẹ̀ lọ́sẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mo á pè ẹni tó ó tẹ̀lé wọn wá pásítọ̀ nìyẹn náà ẹ bá mi hùkù bàbá ẹ dá padà sínú mọ́tò ẹ lọ gba blood fún ní hospital tí wọ́n bá ní blood ẹ circulate tó wà in order ẹ dá padà wá ṣùgbọ́n mi ti sọ fún mi pé bóyá ni wọn àti ìwà dòǹdó tí ẹlẹ́mìí fi gbà nǹkan nígbà náà so bí. nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni wípé àwọn iṣẹ́ tẹ́ ẹ mọ̀ nípa hepatitis B dáadáa. wọ́n máa ń gbìyànjú nípa ẹ̀sà. ẹni tó bá ní fibroid ńkọ́. ẹ ṣe. oyún ojú. a máa ń wò dáadáa a sì ti rí àwọn tá a ti wò tọ́lọ́ ti gbà kójú. ẹ ti ṣe rí. pẹ̀lú ògo Ọlọ́run sà. torí àwọn fibroid kan wà tí ó ti lu ọdún 8. bẹ́ẹ̀ni. tí ó tiẹ̀ ti dàbí oyún. ẹ ti gbọ́ rí ṣé ẹ ti ṣerú ẹ̀ rí. èyí tó ń pè ní multiple. a máa ń ṣe a máa kọ́kọ́ lóògùn fún tá a kó jọ tó bá kó jọ àwa lóògùn fún apọ̀jẹ̀. apọ̀jì àyà á bí bí ọmọ ni. wọ́n máa ń bí bí ọmọ wọ́n sì máa ń yà á bí ikùn. yóò dẹ̀ jáde. pẹ̀lú ògo Ọlọ́run. ikùn yóò dẹ̀ fà. ó dẹ̀ máa fà. tí ẹ lè tọ́ka bí èèyàn 5, 4, 5 tẹ̀ ti ṣe fún rí. torí ọmọ tó bá béèrè ẹyẹ kẹmẹ bí léèrè ẹyẹ bí mílẹ̀ kò só ti ṣe mí rí ẹyẹ sọ bẹ́ẹ̀ só ṣe ẹ̀yin rí ó ti ṣe mí rí ọyẹ mi náà bí léèrè kò só ṣe ẹ̀yin náà rí. kò ṣe èmi rí ṣùgbọ́n nínú àjogúnbá àkọọ́lẹ̀ sọ fún mi pa máa ń wò mo sì ti lò ó fáwọn èèyàn rí. ó ṣe ń rí náà nù táwọn kan wá tọ́jú ẹ̀ lọ́dọ̀ yín. but problem táwa ní ni pé a kì í take record pé kí lorúkọ rẹ bó ló ti wá ẹ rí i pé mò ń bi ọmọ mi lẹ́ẹ̀kan pé ṣó mọ̀ mí ó ló mọ̀ mí èmi ò mo rí mò ń wò pé mo mọ̀ ọ́n rí báyìí ṣùgbọ́n mi ò tí ì mọ̀ ọ́n critically. tá a bá parí ni màá wá béèrè pé kí lorúkọ rẹ tí n bá bi pẹ̀rẹ̀ rẹ̀ mo mọ pẹ̀rẹ̀ rẹ̀ á jẹ́ kí n lè identify ẹ̀. ẹ ti gẹ́tì Yorùbá mi. ẹ ti tọ́jú ẹ̀ rí. mo ti tọ́jú ẹ̀ rí sá. ó sì sàn. Ọlọ́run ṣeun sá. ó ti tó mi èèyàn mélòó. fẹ́ẹ́ lè sọ pé èèyàn 4 sí 5 gan. láti bí ọmọ. tí wọ́n yà bí ìgbà tí wọ́n ń yàgbẹ́ tí wọ́n pọ̀jì ẹ̀ bí ìgbà tí bí ìyàgbẹ́ náà kọ́ ni pọ́jì ni tinú sì fà tara sì yà. ọkùnrin tán wá sọ pé kò ní ẹ pé àtọ̀ rẹ̀ ò ṣiṣẹ́ ńkọ́ ẹ ti gbọ́ rí. mo máa ń gbọ́ we call it azoospermia. bẹ́ẹ̀ ni sà. bàbá tẹ́ ẹ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ ọ ẹ gbóhùn yẹn sí. kò sí wàhálà. because I know that you are a learned person. thank you very much. bàbá can you treat azoospermia. gbogbo ohun tá à ń ṣe láyé yìí try by error ni. ẹ gẹ́tì Yorùbá mi. ẹ wo language tí mo fi. èyí jẹ èyí ọ̀jẹ̀ ni. mo fi ibìkan hàn yín náà wé àbí. wọ́n ní oògùn kan báyìí àbí. mo sì rí bíi 16 ní péèjì yẹn mo ti ṣe 3 fún yàn 3 yẹn mo sì rí pé ó ti ṣe dáadáa rí. ó sún mi mọ́ kí n gbàgbọ́ pé kò sóògùn tí mo sì ti ṣe oríṣi 10 oríṣi àìsàn nínú ìwé yìí. ó sún mi mọ́ kí n rí i pé kò sí àìsàn tí mo lè fi oògùn inú ẹ̀ wò tí ò ní san. àbí òye yín mo máa ń ra gbogbo pamphlet pátápátá. bá ti rí tó bá ti jẹ́ on health ọ̀rọ̀ adúdú tí mo wà ń bẹ̀ cataracts mo rí tó ọ̀nà bíi 15 bẹ́ẹ̀
ara ẹni tí mo ti lo oògùn inú pamphlet tí mo rà lọ́jà rí tí cataract sì wà òkè. Nígbà tí mo ti rí pé ó wà òkè wọn, ajá sí pé àwọn mushroom doctor tí wọ́n ṣèwé yẹn mi ò gbọ́dọ̀ sọ pé wọ́n ì ṣe èèyàn. They may be Igbo or anybody. Àbí sà? Tí wọ́n ní kán kọ sílẹ̀ fún wa ká ṣe. Òun ni pé nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa orthodox or not. Mo wá ń sọ pé àwa oníṣègùn ní orthodox. Bẹ́ẹ̀ni. We prepare. Àbí? Ẹ̀yin làbáláyé. Àwa la ṣe é sẹ̀. Àwa lọ wẹ́ ewé. Àwa la ṣe é. Àwa la fẹ́ni tí ó lò ó tán. Àwa la mọ́nítọ̀ ẹ̀. Títí tára fi yá. But àwọn tí wọ́n ní pharmacist, tí wọ́n ní physician, àbí? Tí wọ́n ní doctor. Pharmacist ló mọ̀ bóògùn ṣe dé. Physician ló sọ pé báyìí ni ẹ ṣe ṣe. Doctor ló pin lé wọn lọ́wọ́. Àwọn wá ní àwọn ní orthodox. So Possible. mi ò gbà. Ṣùgbọ́n pé ọ̀rọ̀ ìwé àti certificate ó jẹ́ kí medical doctor ó gbà pé àwọn ìṣẹ̀gbẹ́ oníṣègùn. Èmi ń bìlífù pé oníṣègùn ju àwọn wọ̀nyẹn lọ. Kí ló dé fi bìlífù? Torí pé ńgbà tí bàbá mi wà láyé, ó rẹ̀ wọ́n lọ́jọ́ kan. Wọ́n wá sick. Gan mo ti gbé wọn dé Ọ̀yáwọyè l'Óṣogbo. L'hospital. Wọ́n ń bẹ̀ ń gbọ́ wá di 10 o'clock. Wọ́n declare bàbá mi pé bàbá mi ti kú. In which I believe. Wọ́n wá mú mi sọ́dọ̀ àwọn dókítà ọgbà yẹn. Bóyá yíyà yẹn mo wà ní form 3. Around 1977 or 78 rather. Nígbà tó wá tó bí 11 mo á wò. Tí mo torí ẹ̀ wá bí ni wọ́n mú mi kúrò ńbẹ̀ yìí, mo á padà lọ. Ìgbà tó wá tó bí 1, mo ṣáà rí láti bí ẹsẹ̀ dáàdì mi pé nǹkan kan ń mì lọ. Ó wá sí bí ìgbà tó ṣe pé ejò move láti ẹsẹ̀ yẹn wá sí bí àyà. Dédé mo gbọ́ dáàdì mi kàn jí ni. Wọ́n ló sì bà mí lẹ́rù. Wọ́n bá jí. Wọ́n ti kọ́kọ́ ní kí n mú ìwé kan kí n kọ nǹkan kan. Wọ́n bá ní kí n bá àwọn mú ìwé tí mo kọ nǹkan sí mo bá fún wọn. Wọ́n wá ní kí n lọ pe dókítà wa. Dókítà ṣe o mọ̀ pé o níkà. Yàrá tẹ́ gbé mi sí iṣẹ́ mọ̀ pé àwọn tó bá fẹ́ kú lẹ́ máa ń gbé síbẹ̀. Wá ìtọ́ ṣe gbé mi bẹ́ẹ̀ sẹ́rù pé máa kú ni. Àwọn tó ẹni máa kan kú níjàrún, ìkan kú ń jẹrin, ìkan kú ń jẹta. Ṣé ẹ mọ̀ pé wọn ò kú òun yàrá ẹ̀? Ìyẹn spirit wọn. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ń bá dókítà yẹn sọ̀rọ̀. But later mo ṣàgbọ́ tí dókítà ní sorry sir. Inú ìmọ̀ tí èmi ò mọ̀ ń gbà yẹn. Àbí òye mo ṣàgbọ́ pé wọ́n ṣe sorry sir fún dáàdì mi. So ó wá jẹ́ mọ̀ wípé dáàdì mi wọ́n sọ pé àìsàn tó ń ṣe àwọn yìí o. Nǹkan báyìí ló ṣàwọn. Nǹkan báyìí ló ṣàwọn. Kì í ṣe pé bóyá nǹkan yìí àwọn ò jẹ́ nǹkan kan. Kì í sì ṣe pé bóyá ẹnìkan ń lo agbára kan fáwọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe operation fún àwọn ẹsẹ̀ àwọn tí wọ́n fi nǹkan ha, tí wọ́n bá ti wá ṣe ẹsẹ̀ yẹn tí wọ́n bá ti eegun yẹn wá ń sí láti inú wọn ha inú ẹran, ẹ̀jẹ̀ wá ń jáde. Tẹ́jẹ̀ yẹn bá ti wá flow jù, àwọn ń fail blood. Ìgbà yẹn dókítà ẹ̀ṣẹ̀ mọ̀ kí ló fẹ́ ṣe. Ó ṣe wá rí fà wá sífẹ̀. Ẹ ti understand mi? So ẹ wo traditionalist tó ń kọ́ medical lọ́rọ̀ níṣẹ́. Ẹ get yìí tí mò ń try àti sọ. Mẹ́wàá wọ́n padà amputate ẹsẹ̀ yẹn right. Nígbà tá a dé fẹ́. Torí pé wọ́n ti jẹ́ ká mọ̀ kí ló ń ṣẹlẹ̀. Ẹ ti get yìí tí mò ń try àti sọ. Ó jẹ́ kí n mọ̀ pé nígbà náà míì orthodox ni oníṣègùn. Kì í ṣe medical ní orthodox. Tí àwọn oníwèé bá wá prove ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a ní option than to say yes. Torí pé level education ti wá tún kéré kì í ṣe on that field. Religious làwa ti major. So Ọlọ́run kó tọ́ wa. Kí ni ìgbàgbọ́ yín kíkún lórí ọ̀sán yìí? Lórí ọ̀sán yìí. Ọ̀sán yìí. Ẹ ṣe. Ẹ rí ilẹ̀ tí ò bá tójú ẹni sú. Òkùnkùn èyí ṣe é rìn.
gbogbo àwọn tán ní ọ̀sán yìí lásìkò tá a wà yìí tàbí lásìkò tí èmi ń ṣe sẹ́kẹ́tìrì yìí mo ti gbọ́ parí bí ẹni 5 tó ní ọ̀sán yìí. Ọjọ́ tí n bá sọ pé ọwọ́ Súnpò lẹ́gbẹ̀ẹ́ bàbá mo fẹ́ físìtì wọn pé mo tiẹ̀ fẹ́ gbóhùn ọ̀sán yẹn sí nílé lásìkò tí èmi bá lọ ọbẹ̀. Wàá lọ́sàn yẹn ṣe sùn. Wọ́n ló sùn tàbí ó tíráfù. So kò wá yé mi bóyá wọ́n ń rò wípé àṣírí kan wà ńbẹ̀ tí mo lè sọ sáyé. Èmi ò tí ì rọ́sàn yìí tó sọ̀rọ̀ tí wọ́n sì fi hàn mí tí mo sì dúró tì rí. So kò jẹ́ kí n nígbàgbọ́ kankan nípa ọ̀sán yìí. Ní kíkún, kò yẹ kẹ́ ẹ nígbàgbọ́ ní kíkún. Níbi ọ̀sán yìí rárá. So ẹ mọ̀ pọ́sàn yìí wà. Mo máa ń gbọ́ ni. Ẹ tí ì rí Mi ò tí ì rí rí. torí pé ẹ nígbàgbọ́ tó kún bẹ́ẹ̀. Mi ò kanlẹ̀ nígbàgbọ́. Gbogbo àtẹ́ bá